ẹ̀yin tèmi báwo ni o ṣe wà o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. Bẹ́ẹ̀ ni Asísídé lákọ̀tún náà ni orúkọ mi ò yí padà. Èmi náà ni ọmọ yín àbúrò yín Àmọ̀kẹ́ Aláṣàrà tí ẹ mọ̀ sí Àlùbáríkà. Èmi náà ni ọmọ ní ìlú Ìbàdàn májàmájà tó kọ ara wa jílẹ̀ oníbi olè gbéjàre lóhùn. Lórí ètò mọ̀ nípa ìlú mi náà ni ẹ kú ti mọ̀ pé lórí ètò yìí a máa mú wọn wá ní lẹ́yìn Òṣùkà ni a máa mú wọn wá a máa yọ ẹ̀ṣà láwùjọ ìyá wa bàbá wa ẹ̀jẹ̀ wa sọ bí ìlú yín bá ṣe rí fún wa. Àlejò tí mo mú wá lénìí ó ta lẹ́nu gẹ́gẹ́ bí àwọn aláṣà ṣe máa ń sọ. Ẹ wá kàn fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa kálọ. Sọ fún yín mo ní àlejò tí mo gbé wá lénìí gbọ́ngbọ́n kan sí màmá mi ta lẹ́nu. Màmá mi ẹ kú dédé àsìkò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Èmi ni ìyáàfin Ògúnsanwó Abọ́sẹ̀dé ọmọ Àdìfátù ní ìlú Ìṣíwọ̀. Gẹ́gẹ́ bí ètò wa ṣe wà mọ̀ nípa ìlú mi ni ètò wa. Ẹ jẹ́ kí a mọ̀ nípa ìlú yín agbègbè tí ẹ ti dàgbà kí a ní ẹ̀kọ́ kan tàbí mìíràn nípa ìlú yín ìyá mi. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan èmi ni ọmọ Àdìfátù ọmọ bíbí ìlú Ìṣíwọ̀ mọ́ Ìbọ̀wọ̀n ní Ẹ̀pẹ́. A bí mi ní Benin City ní nọ́mbà 37 Area Street ní Benin City ní Àgbàdo Market. Mo kàwé ní Ìṣíwọ̀. Mo lọ sí Anglican School ní Ìṣíwọ̀. Níbẹ̀ ni mo ti ka primary ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi títí tí mo fi jáde ìwé mẹ́fà. Ọdún 1982 láti bẹ̀ lọ mo tẹ̀síwájú sí Ọ̀kọ́tà Secondary School Mushin Community Girls High School. Níbẹ̀ ni mo ti ka ìwé mẹ́wàá mi jáde. Ṣùgbọ́n nígbà tí mo jáde níbẹ̀ a ò tún dúró a lọ sí Grace Polytechnic. Níbẹ̀ ni mo ti gba diploma mi jáde. Ẹ ti rí ẹ̀yin náà rí i pé wọ́n máa sọ wípé ẹ̀kọ́ bá èèyàn wá ìmọ̀ kún ìmọ̀ ni. Ẹ wo bí màmí ṣe mú lẹ́yọ Òṣùkà tí wọ́n dẹ̀ ṣe débi tí ó ní àpẹẹrẹ. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹni pé ìlú Ìjẹ̀bú òun náà ni ẹ ti wá. Kí lẹ lè sọ fún wa nípa Ìjẹ̀bú àwọn àṣà àti ìṣe tí wọ́n máa ń ṣe àti ọdún náà tí wọ́n máa ń gbé ṣe nílùú Ìjẹ̀bú? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìlú Ìjẹ̀bú a máa ń ṣe ojúde ọba. Bákan náà a máa ń ṣe ọdún Jìgbò ní Ẹ̀pẹ́. A máa ń ṣe alágẹmọ nítorí pé kí ni ibẹ̀ ni oríkì àgẹmọ ti jáde pé àwa lọmọ alágẹmọ 16. Ọmọ alágẹmọ 16. Ẹ̀yin náà ti gbọ́ ọdún tí wọ́n ṣe ní ìlú Ìjẹ̀bú ojúde ọba ọdún Agẹmọ ọdún Jìgbò gẹ́gẹ́ bí màmí ṣe sọ torí pé àwa náà à ń kẹ́kọ̀ọ́ náà ni àti mọ̀ nípa ẹ̀. Ẹ̀yin náà mọ̀ wípé mọ̀ nípa ìlú mi a máa sọ fún yín nípa ìlú náà ni. Bẹ́ẹ̀ ni màmí kí wá ní nǹkan tí ẹ lè sọ fún wa nípa àṣà àti ìṣe pẹ̀lú èdè tí wọ́n máa ń sọ ní àwùjọ nílùú Ìjẹ̀bú. Ẹ pé tí a bá máa sọ Yorùbá ẹlòmíà nípa ẹ káàárọ̀ tí ẹlòmíì bá máa sọ tiẹ̀ à ń tún ní bó ṣe máa ń sọ ó dẹ̀ ní pé ó yàtọ̀ bí oníkálùkù ṣe máa ń sọ. Ẹ ṣe gàdọ̀ olóòtú ní Ìjẹ̀bú Yorùbá kan náà ni gbogbo wa ń sọ ṣùgbọ́n ní Ìjẹ̀bú tẹ bá máa kí ara yín ẹ káàárọ̀ o ibà lágbájá ẹ káàárọ̀ o iye lágbájá ẹ káàárọ̀ yé mi mo ń kí wọn lókè níbẹ̀ yẹn ẹ káàárọ̀ o tó bá dẹ̀ jẹ́ ọkùnrin náà lẹ fẹ́ kí tó jẹ́ àgbàlagbà bá mi mo máa ń kí wọn ẹ káàárọ̀ sàwọn ẹ káàárọ̀ bẹ́ẹ̀ ni dẹ̀ ṣe rí o ṣé ni ń dùn o. Ẹ ṣé màmá. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a mọ̀ ẹ jọ̀ọ́ nípa àṣà àti ìṣe àti ìmúra nípa àwọn ọmọ Ìjẹ̀bú ẹ ṣàlàyé fún wa ká kọ́ gbọ́n bẹ́ẹ̀ màmá mi. Àwọn ọmọ Ìjẹ̀bú agbáfẹ́ kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni. Owó ni màmá mi. Bẹ́ẹ̀ ni àwa máa múra Ìjẹ̀bú múra gan àwa mọ fàájì gẹ́gẹ́ bó ẹ ṣe sọ àwọn nǹkan tí a máa ń ṣe ń Jẹ̀bú gẹ́gẹ́ bí mo ṣe sọ sí iwájú a máa ń ṣe ọdún ojúde ọba ìjọ kẹta Iléyá òun la máa ń ṣe ìjọ ní Ẹ̀pẹ́ a máa ń ṣe ọdún káyókáyó gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé a ṣàn lọ káàkiri ni a máa ń ṣe ọdún káyókáyó
ní Ìjẹ̀bú bákan náà ní gbogbo Ìjẹ̀bú generally a máa ń ṣe ọdún jìgbò àwọn jìgbò yẹn àwọn yẹn náà máa ń tó bí ìmọ̀ ọ̀pẹ tó máa tó mọ́ra wọ́n máa ṣe ọdún jìgbò tó máa jó káàkiri tó máa gbàdúrà fún ẹni gbogbo èèyàn káàkiri ẹni tó bá lówó á fún wọn ẹni tí ò bá ní á fún wọn ṣùgbọ́n ọdún ojúde ọba yẹn ní ìjọ kẹta ọdún a máa ń ṣe gidi gan tó máa ń mì tìtì àwọn ẹlòmíì láti ìlú òyìnbó wọ́n máa dé kò sẹ́ni tó mì sí ẹ̀ ní ìṣíwọ́ kẹ̀mí a máa ń ṣe ọdún òde ńlá ìjọ kẹrin ọdún iléyá òun ni wọ́n máa ń ṣe débi pé gbogbo àwọn ènìyàn gbogbo àwọn lọ́ba gbogbo náà máa pèsè síbẹ̀ wọ́n máa gun ẹṣin ẹlòmíì máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ a máa jó káàkiri gbogbo ìlú tó jẹ́ gbogbo ohun tí a máa ń ṣe oríṣiríṣi ìpele ní ìdílé lóníkálukú máa jókòó fáfá ìdílé àwọn balógun lélẹ̀ ìdílé àwọn ọmọ kìíní lélẹ̀ yìí ìdílé àwọn olórin lélẹ́yìí wọ́n ṣe ń pín ní ìsọ̀rí nìyẹn. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn Ìjẹ̀bú náà bẹ́ẹ̀ ṣe sọ tẹ́lẹ̀ ẹni pé wọ́n gbáfẹ́ àwọn iṣẹ́ wo ni àwọn ọmọ Ìjẹ̀bú fẹ́ pé wọ́n yàn láàyò tẹ́pẹ̀ mọ̀ pé wọ́n máa ń ṣe. Iṣẹ́ tí a yàn láàyò ni wípé wọ́n máa ń dá oko kòkó wọ́n máa ń ṣe obì a máa ń dá oko obì a máa ń ṣe iṣẹ́ kòkó goldsmith náà wọ́n pọ̀ láàrin wa àwọn tó ń ṣe nígbà yẹn tó ń pè ní gold nsìn góòlù là ń pè bẹ́ẹ̀ ni àìmọye àwọn ọmọ Ìjẹ̀bú tó yẹ pé iṣẹ́ goldsmith yẹn òun ni wọ́n yàn láàyò kó tó nípa àwọn òyìnbó dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ìgbà ní ọwọ́ wọn díẹ̀. Ẹ ṣé màmá mi bẹ́ẹ̀ ni màmí ó máa ń ní wípé oúnjẹ àti nǹkan kí ni àwọn oúnjẹ tẹ́ pé tíyàn bá tẹ̀ dé ìlú Ìjẹ̀bú á tẹ̀ fi ṣèyàn lálejò pé ẹni yìí ò àrè níwọ̀n ó wá sílùú wa ní òkìlẹ̀ lè fi ṣe wá lálejò oúnjẹ wa. Tẹ́ bá ń gbọ́ ìkọ́kọrẹ́ Ìjẹ̀bú ìkọ́kọrẹ́ kò sí Ìjẹ̀bú tí ò ń jẹ obì iṣu òun la máa fi ń sè ìkọ́kọrẹ́ la máa ń sábà jẹ àti ẹ̀bà tútù. Bẹ́ẹ̀ ni ìkọ́kọrẹ́ yẹn obì iṣu ewùrà làwọn kan máa ń pè ṣùgbọ́n níjẹ̀bú bí iṣu làwọn máa ń pè a máa rín gbogbo èlò oríṣiríṣi ẹja epo kò sẹ́ni tó máa rí àrí ìmọ̀jú kúrò ni tàbádẹ̀ ti fẹ́ jẹ́ bẹ̀rẹ̀ ajẹ́ kó rọra tutù rẹ́fẹ́rẹ́fẹ́ tó bá ti tutù àmú ẹ̀bà tútù àwọn bẹ̀rẹ̀ sí ní jẹ́ ní fẹ́lifẹ́li. Ẹ ṣé màmá Bíkì títí wọn bẹ́ẹ̀ ni báwo ni wọ́n ṣe máa ń kí àwọn ọmọ Ìjẹ̀bú kórí àwọn ọmọ Ìjẹ̀bú tí wọ́n tẹ̀ ń wùwà kórí wọ́n lè wù nílé. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọmọ onílùú mẹ́ta ni mí nítorí pé kí ni a dìde láti Ìjẹ̀bú Òde láti Ìjẹ̀bú Òde yẹn láti lọ sí Ìṣíwọ̀ níbẹ̀ ni ìyá mi ti jẹ́ ọmọ Ìṣíwọ̀ láti ibẹ̀ lọ lágbọ̀nà Ìbọ̀wọ̀n lọ láti ibẹ̀ lọ Adé-Odò Lágàyè so gbogbo oríkì yẹn náà ni máa kì í ní ìsinyìí tó bá ti fẹ́ kì mí wọ́n á ní èmi ọmọ Lágàyè àṣejẹ́ ọmọ àṣejẹ́ ṣe lóògùn ọmọ kárí ilé ògùn fi ṣe ọmọdé ilé tó bá sọ pé ọmọ Lágàyè àṣejẹ́ ìtumọ̀ ẹ̀ ni wípé ṣáwa máa ń ṣe kò ń jẹ́ kádẹ́m rí ilé ògùn káírà ṣe ọmọdé ilé ọmọ ológun láṣìwọ̀ káàfí kan bẹ̀rù kó fi bọ́ ọmọ ọmọ wọn ní ìbọ̀bọ̀n ọmọ alágẹmọ 16 ọmọ onígi 3 lẹ́yìnkùlé kíkọ́ ń sọ owó kó ń sọ ọmọ kó ń sàlàáfíà bàbá ọrọ̀ bó ṣe jẹ́ nìyẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti rí sábàlá tó kàn òun náà ni abala ẹ̀pa òwe màmá mi ẹ jọ̀ọ́ ẹ pa òwe kan fún wa kí àwa ọ̀dọ́ kí a lè kọ́gbọ́n nínú ẹ̀ kí a fi múná ìmọ̀ nípa ìmáàmù. Ọ̀pọ̀lọpọ̀ aláǹgbà ló darú délẹ̀ àwọn ọmọ ìtì inú rẹ̀ tí a bá sọ pé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbà ló da inú délẹ̀ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn àmọ́nú ara wa inú táwọn yìí ó jìn ẹlòmíì àfojú bẹ́ẹ̀ máa rẹ́rìn
ẹ̀rí ní tòótọ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo aláǹgbá pátápátá ló dánú délẹ̀ àmọ́ ètí inú run lè mọ ètí inú run mẹ́ni tó ń bínú yín mọ ètí ò bínú yín torí pé kí ni gbogbo wọn pátápátá ló da ikùn délẹ̀ ṣùgbọ́n ìmọ̀ràn tí máa fún ẹ̀yin ọ̀dọ́ ni wípé kí ẹ̀yin ọ̀dọ́ nǹkan kí ẹ ṣọ́ra gidigidi torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dánú délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè mọnú àwọn ènìyàn tán. Ẹ ṣé màmá mi. Bẹ́ẹ̀ ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àtiré sí abala tó kẹ́yìn lórí ètò mọ̀ nípa ìlú mi òun náà ni abala ẹ gbà wá ní ìyànjú. Màmá mi ẹ jọ̀ọ́ ẹ gbà wá ní ìyànjú nítorí pé àwa náà ni ó kù tí ẹ̀yin ìyá wa àti bàbá wa tí ẹ bá dàgbà tí ẹ bá rí ibi àgbáyé ohun tí ẹ bá jẹ̀ ti fi kọ́ wa òun náà jẹ́ ló máa wà ní ọwọ́ wa tí a sì ní fi jẹun. Ẹ jọ̀ọ́ ẹ gbà wá ní ìyànjú màmá mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé gbogbo aláǹgbá ló dánú délẹ̀ àmọ́ ètí inú run gbogbo àwọn ọ̀dọ́ pátápátá wọn ṣọ́ ara wọn kí àwọn ọ̀dọ́ ìsìn àìmọye ẹlòmíì tó máa ní àmọ́ ń sì lọ sí ilé àlè láti ibi ilé àlè yẹn kò ní dé padà mọ́ ìkan tilẹ̀ ṣẹlẹ̀ níbì kan jẹ́ pé nígbà tó sin ọ̀rẹ́bìnrin ẹ̀ lọ síbẹ̀ wọ́n ti lọ́ọ́ gé wẹ́lẹ́wẹ́lẹ́ ni tá à ń gbọ́ lórí ayélujára yàgìrì so kí gbogbo ọ̀dọ́ pátápátá ọ̀dọ́ ìwòyí wọ́n ṣọ́ ara wọn kan dúró síbi táwọn òbí ìyá tán fi wọ́n sí. Ẹ ṣé pé àti ẹ̀pè yín pẹ́ tí ẹ̀ jẹ́ wa ẹ̀rọ pọ́mọdé ni wá a pè yín ní ìró ẹ̀sìn jẹ́ wa ní ìró ẹ ṣé gidi gan alẹ́ rò pé tí a bá tún pè yín lọ́jọ́ mìíràn ẹ̀ tún máa jẹ́ wa. Bẹ́ẹ̀ ni orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ yín àbúrò yín Àmọ̀kẹ́ Aláṣàrà tí ẹ mọ̀ sí Àlùbáríkà èmi náà ni ọmọ ní ìlú Ìbàdàn májèmájà tó kára wájú lẹ́wọ́ níbi olè gbé jàre lóhùn tí ẹ bá wakọ̀ kí ẹ má mutí tí ẹ bá sì mutí kí ẹ má wakọ̀ kí ẹ rántí pé ẹ̀mí ò láàárọ̀ ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ ìsinmi ní dédé aago 2 kí ẹ gbọ́ ètò mọ̀ nípa ìlú mi kí ẹ wá kọ́gbọ́n kí ẹ wá kóyè ó wà fọmọdé ó wà fàgbàlagbà kò sẹ́ni tí mọ̀ nípa ìlú mi ò wà fún ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo ire o àlùbáríkà.